ta ló jẹ̀bi Hajji Abdulrahman Oríyọmí Hamzat s'Oríyọmí jẹ̀bi kò Naimi Ṣẹ́kù iná jẹ̀bi kò sẹ́ni tó jẹ̀bi nù wọn ẹjọ́ gbogbo àwọn èrò táwọn náà lọ síbẹ̀ àwọn ẹ̀yà arúgbó tí wọ́n lọ wọ́n ní ká mú ọgbẹ́ ọmọ kéékèèké wá agbọ́nú ìròyìn pé àwọn ẹ̀yà arúgbó kẹ́ lọ fún aláwọn tí wọ́n tó gbé ọmọ oṣù méjì ọmọ ọdún kan tí wọ́n gbé lọ bẹ̀ ọmọ oṣù kan tí ò ti jáde 41 days wọ́n gbé lọ bẹ̀ sáwọn yẹn kọ́ ni wọ́n jẹ̀bi ni àwọn náà jẹ̀bi. Wọ́n jẹ̀bi ìjọba Nàìjíríà nìkan wàláì tàláì súnmọ́bí láìláì láìláìláwà ètò tí wọ́n fẹ́ ṣe yìí ẹlòmíì ti wà ní ibẹ̀ lọ́dún orí Hajji Oríyọmí láti jọ Tuesday wọ́n dẹ̀ fẹ́ ṣètò tó ṣe jọ Wednesday. Princess Adé Òbí náà jẹ̀bi ìjọba Nàìjíríà ni ẹni tó wá yíyá tí ò rí yá ẹni ó wá kíkó tí ò rí kó ẹni ó wá ẹni tí ó bu tí ò rí tó wá gbọ́ pé ẹlẹ́nìkan fẹ́ hàn kan bó bá jẹ́ mi náà bó bá jẹ́ wọn náà bó bá jẹ́ yìí náà wà láyà lọ́bẹ̀. $5,000 yẹn ìyá mi ó dàbí 500,000 lọ́dún ẹlòmíì mi. Ìwọ̀nba atẹ́kùn díẹ̀díẹ̀ tí jọ ń fẹ́ sẹ́mi pẹ̀lú yín ní òjì àmì yìí pé Nàìjíríà ti tán. Abámiwá sí Adédoyin ìwọ̀nba atẹ́kùn díẹ̀díẹ̀ tí ń fẹ́ sẹ́mi pẹ̀lú yín kò jẹ́ àmì yìí pé ìṣòro ń bẹ lábẹ́ Nàìjíríà ìyà ń jí àwọn èèyàn bí pa àwọn èèyàn wà láìtàláì. Ìjọba Nàìjíríà ni kí wọ́n gbà wá kí wọ́n ṣàánú wa kí wọ́n ro ti mẹ̀kúnnù mọ́ tiwọn. Hajji Abdulrahman Oríyọmí Hamzat ó jẹ̀bi kò Naimi ó jẹ̀bi àwọn èèyàn tí ó lọ bẹ̀ kó ó jẹ̀bi ìyá máa somi ọbẹ̀ 5,000 tí wọ́n bẹ fún 5,000 tí wọ́n bẹ fún 5,000 èèyàn ẹlòmíì gan múra kó wọn gbà bí ẹ̀mẹ́rin ẹlòmíì múra ẹwù ẹyẹ yẹmi ládùúgbò yín prisons ìyá mi arúgbó tẹ̀ ń sọ yìí arúgbó tó jẹ́ párúgbó mi ọ̀jẹ̀ kankan fún dídí ọjọ́ méjì ẹlòmíì fẹsẹ̀ rìn lọ bí program yẹn wàláhì tàláhì Rabbul Kaaba èmi kọjá ní ẹ̀fọ́rọ́mẹ́ntì Àgídìgbò níjọ́ Wednesday à ń lọ sí ọ̀dọ̀ bàbá Sultan Wáìsì nígbà tá a lọ fẹ́ lọ kí àwọn àyàwó ọ̀pọ̀ mò ń wẹ̀rù tó pọ̀ pé kí ni ṣẹlẹ̀ kì í tó sí Àgídìgbò ni wọ́n ti hàn kan o. wàláhì Hajji Abdulrahman Oríyọmí Hamzat ṣẹ̀ṣẹ̀ ń ṣàánú ni Alhaji Oríyọmí ọ̀sẹ̀ ẹ̀ máa ṣàánú àmọ́ ìrìn ẹ̀dá tẹ́rù rẹ̀ bà mí ju aláwọ̀ dúdú ni àwọn ará wa iná láàmú fúnra wọn súnlẹ̀ ti ṣe tíya ọmọ mi rìn ní ògo owó èwo lórí Oríyọmí tó fẹ́ ní tọ́lọ́hùn ti ṣe fún ṣé ọmọ Hamzat sọ fẹ́ ra sẹ́mọ̀ ni ṣé ọmọ Hamzat ọ̀rọ̀ sẹ́mọ̀ ni. Dèdè tọ́lọ́ ti ṣe Hajji Abdulrahman Oríyọmí Hamzat ọlọ́mọdé ọba jẹ́ ọlá àpẹẹrẹ Al-Qur'an ọlá àbọ́lọ̀ ń ṣe tó nú ọlá rẹ̀ wà láì gbogbo wọn jẹ̀bi o Olódùmarè ń gbọ́ ìjọba Nàìjíríà ẹ jẹ́ owó tí àwa mẹ̀kúnnù mọ́ tí ìyá arúgbó tí ò jẹun sùn láti ibi ijọ́ méjì mẹ́ta ẹ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn arúgbó nígboro ni tí wọ́n lọ tọrọ bárà wọn ò
lápá wọn ọ̀rọ̀ lẹ́sẹ̀ kì í ṣe pé wọn ò bímọ atẹ́gùn orí ọ̀fẹ́ sọmọ débi kóbi ò jèrè ọmọ rẹ̀ ìyá yóò dẹ̀fẹ̀ kébi ọ̀pá nkú wọ́n tọrọ owó wọ́n rìn lẹ́gbẹ̀ẹ́ títí sẹ́rù ìyá arúgbó tá à ń sọ ní ọ̀wà gbọ́ pé wọ́n wá 5,000 ní òní lọ́bẹ̀. Nàìjíríà ní asán kẹsìrù olóṣèlú wọn là kí ní Abdullahi gẹ́lọ́wọ́ sàṣìyà àwọn pọlitíṣẹ́ pọ̀ lákòókò tá a wà yìí abẹ́ni tó láàánú kéré nínú wọn. ọ̀rọ̀ tí mo sọ yìí ẹ̀yin dẹ̀wò ládùúgbò yín ẹ̀yin dín gàrí agolo kọ̀ọ̀kan sínú lálọ́nù kẹ́ẹ̀sọ́ pé ẹ fẹ́ ha tí wọ́n bá ní fẹ́ tẹ̀ra wọn pa. gàrí agolo kọ̀ọ̀kan ẹ méjì ó tú abọ́ agolo kọ̀ọ̀kan dì sínú lálọ́n kẹwàá lẹ ẹ fẹ́ gàrí agolo kọ̀ọ̀kan ẹ̀rì fún kálukú ó sì tú jáde. káwọn pa tó wá rí èèyàn kan tó tún wá bóde tí tó ń dájú Oríyọmí Hamzat lẹ́bi àbọ̀ tó ń dá kúìn ẹni ọmọ ẹlò fẹ́ tó fẹ́ ṣe sàrà 5,000 times 5,000 èèyàn sẹ́ẹ̀mọ iye owó tó fẹ́ àní ẹjẹ̀ ń ṣe fún yín. Times this is 25 million. That is 25 million. Ìjọba ló jẹ̀bi Mr. Ọlárẹ̀wájú ìyá àdéwájú ìyá àdòdodo àbúrò ní sẹ́yìn. Ìjọba Nàìjíríà ni wọn láàánú àwọn amẹ̀kúnnù àwọn ẹ̀yà arúgbó tẹ ẹrí bẹ̀ wọn jẹ̀bi àwọn tí ń gbé ọmọ oṣù kan lọ́wọ́ jẹ̀bi àwọn tí ń gbé ọmọ oṣù méjì lọ́wọ́ jẹ̀bi àwọn tí ń gbé ọmọ ọdún kan lọ́wọ́ jẹ̀bi kámi wà sọ̀rọ̀ ajé Oríyọmí Hamzat ẹbí wo ni Oríyọmí jẹ aláàánú mẹ̀kúnnù aláàánú gbogbo ayé ẹ̀ẹ̀mẹyẹ èèyàn tó sunkọ́dọ̀ Oríyọmí tó rẹ́rìn bóde ni ẹ̀ẹ̀mẹyẹ tó kẹ́mùrún ládọ́dọ̀ Oríyọmí tára túbọ̀ dẹni níbo ni Oríyọmí Hamzat ti wá jẹ̀bi Adékúì ẹ̀tọ́ fẹ́ á 25 million lọ fi calculator ṣẹlẹ̀ ṣe 5,000 times 5,000 yẹn that is 25 million. ṣé Kúì lọ́wọ́ jẹ̀bi Kúì yóò jẹ̀bi. Ìjọba Nàìjíríà nìkan ìjọba ni ẹwọ bọba jẹ yìí náà bọba jẹ mi náà tá a bá wà ní kọndíṣẹ táwọn tí ń lọbẹ yẹn lọbẹ tá a bá gbúrò pẹfẹ àtútù tá a sẹ àlọ o wàlẹ àlọ o ẹlòmíì lọ ọmọ kú ẹ dání ìyàwó tẹ̀lé wọn kú ọmọ dání wọn jẹ̀bi. Alifitinatu asadumina likatili ìdààmú ìṣẹ́gbẹ́ ẹ̀kú ọlọ́mọ dà wá láàmú ẹ̀mọ́ tí ń pè ní fìtínà ìyàtọ̀ ló ń kọ sí ìwọ ìyàtọ̀ ló ń kọ sẹ́mi ìyàtọ̀ ló ń kọ sẹ́yìn ló jí ẹ máa rò páwọn arúgbó kan jẹ̀bi ọ ẹ̀ ń tọ́gbọ́n mu oṣù kan lọ jẹ̀bi ẹnu mi ètò bímọ tó yẹ pé fúnra ẹ̀ lọ sọmọ ẹ̀ ló kọ́ nulẹ̀ ẹ̀ ń wọ́n ọmọ lẹ́yìn ẹlòmíì ni ẹbí léèrè pé ta ló máa sọmọ ló kọ fúnra ẹ̀ lọ sọmọ ló kọ. Nàìjíríà tẹ́lómi ti bímọ tó pé ọ̀tọ̀ omi sọmọ lẹ́nu ni. Omi ọ̀tọ̀ sọmọ lẹ́nu ni ọ̀rọ̀ agbẹ́kẹ̀ jù ẹ̀yìn. Bá a ṣe wò pé 5,000 yẹn kéré o 2024 la fẹ́ parí
ẹlòmíì ò tí ì ka 5,000 lódìdí láti gbọ́ ọdún tó fẹ́ parí ti bẹ̀rẹ̀ wallahi tallahi 5,000 naira ẹlòmíì ò tí ì ka láti bẹ̀rẹ̀ 2024 tó fẹ́ parí ẹlòmíì ò tí ì kó dání lódìdí báyìí tó dé wà lábẹ́ sánmọ̀ yìí ní Nàìjíríà burúkú tá a wà yìí ní Nàìjíríà ọ̀dájú Nàìjíríà ká àwọn lídà bú tí wọn láàánú mẹ̀kúnnù Alájà Abdulrahman Oríyọmí Hamzat Ọlọ́run bá ní sàlékún àlàáfíà fún tora gbọ́ pé àwọn nǹkan yìí jẹ́ kí àjò Oríyọmí Hamzat di collapse fún ara àwọn fọ́tò kan Alájà Abdulrahman Oríyọmí Hamzat rèé ìrònú yẹn ti jẹ́ kó Oríyọmí collapse Ọlọ́run jọba ní fún Oríyọmí lálàáfíà ẹni tó láàánú mẹ̀kúnnù kẹyẹ máa mú confuse náà ó máa dà lórí irú yọ̀dà gbogbo sísítẹ́ẹ̀mù rú àwọn ọ̀tá kan Nàìjíríà lọ́ọ́ ṣàánú wa o àtúwárà àwọn ọ̀tá kan tí wọ́n tún fẹ́ lọ sá pamọ́ síbi ọ̀rọ̀ yìí láti fẹ́ fi bá Alájà Abdulrahman Oríyọmí Hamzat ló kọjá kí lẹ̀bi tó Oríyọmí jẹ kí lẹ̀bi tó jẹ ẹ̀dá sọ̀rọ̀ rẹ̀ nítorí ọ̀la ẹ̀dá hùwà rẹ̀ nítorí ọ̀la ẹ̀dá rìnrìn rẹ̀ nítorí ọ̀la ẹ̀dá sọ̀rọ̀ rẹ̀ nítorí ọ̀la ọ̀la ọmọ ènìyàn ló pàtàkì jù kò sẹ́ni tó mọ̀la àyàfó Olúwa. Alájà Abdulrahman Oríyọmí Hamzat ìdáwò lélẹ́yìí mo fẹ́ kí Alájà Abdulrahman Oríyọmí ọmọ Hamzat ó rò mọ́ wọn Ọlọ́run wọn náà gbogbo iye orí tó ń sànú yóò wọn náà gbogbo ẹni tó wà lónìí tẹ́ ti túlẹ̀ Alájà Abdulrahman Oríyọmí Hamzat Ọlọ́run ní lu ọ̀pá fún wa Ọlọ́run ní lu ọ̀pá fún wa Ọlọ́run ní dá ọ padà sẹ́yìn ó ní dẹni ànánú owó Alájà Oríyọmí Hamzat ó ní dẹni ànánú yìí ó ní dẹni ànánú ọlá ó ní dẹni ànánú ipò ó ní dẹni ànánú àṣẹ ó ní dẹni ànánú àṣeyọrí ọlá àlùbáríkà yájú ọjọ́ ní ọjọ́ Jímọ̀ ọlá àlùbáríkà ọjọ́ ní ọjọ́ Jímọ̀ gbogbo ẹ̀yin ẹ̀jẹ̀ bá mi sí àpúrógámì yìí Oríyọmí Hamzat ọ̀lẹ́bí kankan àwọn wèrè kan wọ́n pín kúìn ọbẹ̀ rìn ní owó rẹ̀ ẹsẹ̀ yí olórí burúkú báyìí náà èyí fẹ́ 25 million ẹni ọbẹ̀ rìn ní owó 25 mọ̀túnmọ̀ mílíọ̀n ni bẹ́ẹ̀ ni ẹlẹ́dídè máa ń ṣe lọ́dọọdún nù ọwọ́ àrùnú àti gbé wá gbàdàn Ọlọ́run àyẹ̀wò kò sẹ́ni tó jẹ̀bi nínú gbogbo àwọn wọ̀nyí bàbá mi àgbàlẹ́dẹ bàbá wa ní Salaudeen alábíkún wasala Alájà Abdulrahman Oríyọmí Hamzat tí ó jẹ̀bi kúnyọ̀ jẹ̀bi ṣe bá nù mẹ̀kúnnù ní gbogbo wọn jọ ṣe àwọn ojúṣe ìjọba àwọn mẹ̀kúnnù láàrin ara wa làwọn ń ṣe ìgbà tí bá bá dìbò náà rántí wa àwọn èèyàn tí wọ́n lọ bí ọjẹ bí ìyà òkè somi ọbẹ̀ ọlọmọdé àjíyá Alájà Abdulrahman Oríyọmí Hamzat ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ tí mo gbọ́ báyìí pé ọmọ oṣù kan wọ́n gbé wá síbẹ̀ ọmọ oṣù méjì ọmọ ọdún kan olótó bíi méje táwọn bá táwọn ẹ̀yà wọn tẹ wọn lẹ̀ táwọn ẹ̀yà náà tó ti lọ tí ẹ ti rìn lọ bó ṣe tó yẹ àwọn èèyàn jẹ̀bi alẹ́ fìtínẹ́tù àṣàdùmínà lè kàtìlì sáàmù pé dààmú ju kú lọ ni ọlọ́mọ dẹ́ dààmú sí wa ẹni
ara dẹ̀ ẹni atẹ́kùn fẹ́ sí sóni lọ torí 5,000 lọ kíw àwọn méjì kú ní látijọ́ Tuesday wọ́n sùn bẹ̀ mọ́júmọ́ Wednesday ni èmi ò blame wọn o. mi blame wọn o èmi ò blame gbogbo àwọn tí ẹ lọ bẹ ìròrí wò ní papọ̀ o ìròrí tí ẹni kò sọ o. ẹni ọba rí bọ́ọ̀lù lórí mọ́sẹ́nì nítorí 200 naira torí lórí títì ẹ bẹ blame ẹ òun lọ́mọ ipò tí 200 naira yẹn wà lára rẹ̀ tó bá rí mú. ọlọ́mọpọ̀ tí 200 naira yẹn wà lára rẹ̀ tó bá rí mú. ajá Abraham lórí ọbẹ̀ Amsat alukurani olúwa ni wàlá nabuluwa nakun atana alamuni mujahidina minkum wasabirina wa nabuluwa akabarakun ìdánwò lélẹ́yìí kò Naomi ìdánwò lélẹ́yìí ìyẹn ò pín ẹ má sóore mọ́ wàláì tàláì gbogbo àwọn tí jàmbá yìí dẹ̀ kọlù ọlọ́wọ́n bá ní rọ yín lójú mo fẹ́ kẹ́ ẹ lọ gbẹ̀yìn yìí pé kádàrá ti gbẹ o bí ajá Abraham Oríyọmí Amsat àti Queen Naomi tí wọn bá ronú pọ̀ fẹ́ sànú ẹnì kọ̀ọ̀kan tó ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan máa ṣẹlẹ̀ sílé rẹ o kádàrá ti gbẹ o àkọọ́lẹ̀ ti wà o ẹ̀yin ayé ẹ má lọ kíní pọ̀ mọ́ Oríyọmí Amsat o ẹ má lọ pọ̀ mọ́ kúyè o ẹ má fi ba Ọọ̀ni lórúkọ jẹ́ o ẹ má fi ṣe ìbàlórúkọ jẹ́ bẹ́ẹ̀ ni kankan. sáà lọ́rọ̀ ajé Nàìjíríà ni àwọn ìka ní lídà tá a níní àtàwọn tí wọ́n lọ àwọn arúgbó tí wọ́n lọ wà láì wọn jẹ̀bi àrùn ọ̀lẹ́dẹ̀ wọn kí wọ́n káwọn lọ àwọn tí ẹgbẹ́ ọmọ oṣù kan lọ ọmọ oṣù méjì lọ ọmọ ọdún kan lọ wà láì wọn jẹ̀bi oníkálukú lọ́mọ kọ̀ǹdíṣẹ̀ tó wá o ẹ má bílẹ̀mù wọn o ẹ má kó wọn torí 5,000 lọ pa ọmọ o gbẹ̀mí pẹ̀lú rẹ náà bá wà lóko wọn wà láyà á lọ. gbẹ̀mí pẹ̀lú ẹ náà bá wà kọ̀ǹdíṣẹ̀ wọn á lọ. fi jubu ni àrùn wà fi lè kìdá mi màkìrú màtún wà ní mari òbí jubu ni láàyà jumínà lè kàdárì. àbá ní fi jubu ni àrùn àyídá ń bẹ níbi ojó. wọ́n mi ní ìkìdá mi màkìrú màtún kéye sáyà gbàgbà àpẹẹlẹ bẹ́ẹ̀ wà ní mari òbí jubu ni láàyà jumínà lè kàdárì. bẹ́ẹ̀ bá lójú bẹ́ẹ̀ sáyà gbàgbà kádàrá tá a bá kọ ò lè fẹ́ o kò lè fò ó. kádàrá bí wọn lọ sọ́dọ̀ Amsat Oríyọmí jọnà àwọn tí kádàrá kú kàn àwọn tí wọn sọgì bí ó ṣe ṣẹlẹ̀ nìyẹn. ìrìn àjò mi yẹn
ṣe sábàbí ni àwọn ìyá obìnrin yìí ò jẹ̀bi àwọn ìyá arúgbó wọn ò jẹ̀bi àwọn tí ẹgbẹ́ ọmọ oṣù kan lọ jẹ̀bi àti ẹgbẹ́ ọmọ ọdún kan lọ jẹ̀bi ìjọba Nàìjíríà nìkan tí wọn ìbá ṣe òrìjínà kàbí eléyìí láti mọ̀. àná gàrí di 1,200 èèyàn kẹ́dẹ̀ẹ́dẹ́ tí ò ní múrí márùn lọ tọ́mọ wá gbúrò òbí tí ẹ ti fẹ́ agàrí abọ́kọ̀ kan sáàrò pé wọn ò ní lọ ni bí wọn àtẹ̀mí náà bá wà ń rúpò wọn á lọ ọbẹ̀ ẹ jẹ́ sòtọ́ ọ̀rọ̀ fúnra wa. 5,000 ẹgbẹ̀rún márùn-ún tí kò ìfẹ́ ayẹ bí wọ́n ṣe ń wò kó kéré ń tẹ́mi ń wò kó kéré ń bí 500,000 níwájú lójú ẹlòmí látara kọ̀ǹdíṣẹ̀ tó wà fọ́tò tó lọ yà fún tí ilé ẹ̀sẹ̀ pé ọ̀gbọ́n ọ̀pọ̀ ló ní iṣẹ́ lọ́wọ́ tí ò rí bí iṣẹ́ lọ ọ̀pọ̀ kàwé kò ní rìsọ́ọ̀tì rẹ̀ lọ ìyá jẹ́yẹ Nàìjíríà bá. àwọn akẹ́kọ̀ọ́ ajẹ́ lálùmọ́gìrì tó jẹ́ pé ẹni tí wọ́n ń bọ́ làwọn náà àmọ́ tójú wá rí wà láì àmọ́ tójú wá rí ẹlòmí òrùn kẹ́kẹ́ yọ kàdúdú báyìí yọ sàlámù sí ẹrù kọ́ wá bẹ̀yìn sẹ́ni ẹrù kọ́ wá sọ̀rọ̀ ayé ẹ̀fún ọwọ́ àtọ̀rọ̀ ni nígbà tí ò ní. àìmọye ẹlòmí tí ó private chat yẹn ní WhatsApp. èyí náà dẹ́ gbìyànjú tí yẹn bá lè ṣe ẹni tọ́wọ́jà àwọn ọ̀bà tí ìdọ́dọ̀ rẹ̀ kó náà gbà pé mẹ̀kúnnù làwa náà ẹni tí wọ́n ń bọ̀ ní inú ètí ẹ ti ń bọ̀ àná làwa náà ti ń pín. bìkánìrì máa ń tata anani tànàdù máa ń tata máa ń nà. ìjọba Nàìjíríà ẹ lè gbowó ìrọ̀rùn o owó tẹ̀ ń kó pamọ́ lè yẹ ẹ lè gbé rọrùn o. owó tẹ̀ ń kó lọ ọdún èbó yẹn lè gbé rọrùn o ẹ bá ta ń pa Oríyọmí Àmúsátì o kó Naomi ẹ bá ta ń pa rẹ o kọ̀sẹ́ ni ó jẹ̀bi nù wọn o tẹ ẹ bá rò pé ẹ fẹ́ fìtìmáìsì wọn ẹ fẹ́ ń ta ń pa àwọn baálé ìṣẹ̀dá àwọn amẹ̀kúnnù ò ní í lára o ìṣẹ̀dá amẹ̀kúnnù òfin yàjẹ́ ẹ mọ́ta ń pa wọn o torí pé nínú ojúṣe tó yẹ ká ṣe tá a ṣe làwọn ti pìtì àti ṣàánú mẹ̀kúnnù. gbogbo àwọn tọ́nà ní kí wọ́n lùgbìdá ìgbàdí wàhálà yìí ọlọ́wọ́ bá ní rọ yín lójú o àwọn tí ọ̀gbádùn bí ọlọ́wọ́ bá ní fún wọn lálàáfíà o àlàáfíà tó péye ọlọ́wọ́ bá ní yọ̀ǹda rẹ̀ fún wọn àwọn ọmọ tí kádàrá ló ń kó lórí wọn ọlọ́wọ́ bá ní mójú kó láìfi wọn ọmọ téèyàn bí tó kù láyé ńjọ́ kẹta ojú ní nǹkan bàbá mi ìyá mi gbìyànjú ọgọ́rùn-ún mẹ́ta ọdún láyé ikú ọ̀pá kan ní ẹjẹ́ àgbà pé kádàrá àwọn ọmọ yẹn ni bàbá wa rẹ nìkan tó bóde tó ló ń fẹ́ bíléèmù Alhaji Abraham Oríyọmí Àmúsátì ìlara ní ń bẹ lára rẹ ìkànnì olórí ibú ni ọ kò sí burúkú kankan tó Oríyọmí ṣe tá a bá rẹ nìkan tó bóde mo tún I repeat again tó ló ń fẹ́ mọ bíléèmù Alhaji Abraham Oríyọmí Àmúsátì ìlara ni ọ bẹ́ẹ̀ bá jọ ń jà tẹ́lẹ̀ jẹ́wọ́ kó jẹ́ àmọ̀pẹ́jọ́ ń jà tí inú Oríyọmí bá bí ọ tẹ́lẹ̀ jẹ́wọ́ kí lè bá kó Oríyọmí ṣe èrò tó pọ̀ jù bá ń lọ ṣé wọn ti lọ gba ọrẹ lọ́dọ̀ Oríyọmí sábàbí lẹ́pọ̀ mọ́ kádàrá ni tá a bá dẹ̀ rí ẹnìkan